Ẹ kúlé o gbogbo ẹ̀yin bàbá àti mọ̀mọ́, ẹ̀yin ẹ̀gbọ́n àtàbúrò tẹ́ ń gbọ́ mi ńlé àbí lẹ́nu iṣẹ́ àbí níbi gbogbo yòówù tẹ́ wà tẹ́ ti ń gbọ́ mi. Mo kí yín kú àbọ̀ sí ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa fún ti ọ̀sẹ̀ yìí. Gbogbo wa la ó dá lábùkún fún lórúkọ Jésù Kristi. Fún gbogbo àwa ìjọ Ọlọ́run tá ń tẹ̀lé ìlànà ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi gbogbogbò tí onírúurú ìjọ ń lò káàkiri gbogbo àgbáyé, bí ìjọ onítẹ̀bọmi ní Nàìjíríà lábẹ́ àkóso ẹ̀ka ẹ̀kọ́ ìjọ náà. Kókó ẹ̀sìn ọ̀rọ̀ wa fún ti ọ̀sẹ̀ yìí òun ni ìrúbọ Dáfídì. Ìrúbọ Dáfídì. À ń sì lọ kẹ́kọ̀ọ́ nínú ìwé Króníkà kínní orí 21 ẹsẹ̀ 14 sí 30. Króníkà kínní orí 21 ẹsẹ̀ 14 títí dé ẹsẹ̀ 30. Bàbá àti mọ̀mọ́, ẹ̀gbọ́n àtàbúrò, tí bíbélì yín bá wà lárọ̀ọ́wọ́tó yín, ẹ dákun ẹ gbé, ẹ jẹ́ a jọjọ kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Mo bẹ̀rẹ̀ sí kà nínú bíbélì mímọ́ ní èdè Yorùbá láti inú ìwé Króníkà kínní, bẹ̀rẹ̀ láti orí 21 ẹsẹ̀ 14 rẹ̀ mo ti bẹ̀rẹ̀. Ìwé mímọ́ kà báyìí wípé, bẹ́ẹ̀ ni Olúwa rán àjàkálẹ̀ àrùn sí Ísírẹ́lì. Àwọn tí ó ṣubú ní Ísírẹ́lì jẹ́ 1,035 ènìyàn. Ọlọ́run sì rán áńgẹ́lì kan sí Jerúsálẹ́mù láti run. Bí ó sì ti ń run, Olúwa wò ó sì káàánú nítorí ibi náà. Ó sì wí fún áńgẹ́lì náà tí ń run pé, ó tó, dá ọwọ́ rẹ dúró. Áńgẹ́lì náà sì dúró níbi ilẹ̀ ìpakà Ónánì ará Jébúsì. Dáfídì sì gbé ojú rẹ̀ sókè, ó sì rí áńgẹ́lì Olúwa náà dúró lágbede méjì ayé àti ọ̀run. Ó ní idà fífàyọ ní ọwọ́ rẹ̀ tí ó sì nà sórí Jerúsálẹ́mù. Nígbà náà ni Dáfídì àti àwọn àgbààgbà Ísírẹ́lì tí ó wọ aṣọ ọ̀fọ̀ dá ojú wọn bolẹ̀. Dáfídì sì wí fún Olúwa pé, èmi kọ́ apàṣẹ láti ka iye àwọn èèyàn, àní èmi ni ẹni tí ó ṣẹ̀, tí mo sì ṣe búburú pàápàá. Ṣùgbọ́n bí ó ṣe tàwọn àgùntàn wọ̀nyí ni, kí ni wọ́n ṣe? Èmi bẹ̀ ọ́, Olúwa Ọlọ́run mi, jẹ́ kí ọwọ́ rẹ wà lára mi àti lára ilé bàbá mi, ṣùgbọ́n kí o má ṣe ní lára àwọn ènìyàn rẹ tí a ó fi àrùn kọlù wọ́n. Nígbà náà ni áńgẹ́lì Olúwa náà pàṣẹ fún Gádì láti sọ fún Dáfídì pé kí Dáfídì kí ó gòkè lọ kí ó sì tẹ́ pẹpẹ kan fún Olúwa ní ilẹ̀ ìpakà Ónánì ará Jébúsì. Dáfídì sì gòkè lọ nípa ọ̀rọ̀ Gádì tí ó sọ ní orúkọ Olúwa. Ónánì sì yí padà, ó sì rí áńgẹ́lì náà àti àwọn ọmọ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin pẹ̀lú rẹ̀ pa ara wọn mọ́. Ǹjẹ́ Ónánì ń pa ọkà lọ́wọ́? Bí Dáfídì sì ti dé ọ̀dọ̀ Ónánì sì wò ó sì rí Dáfídì, ó sì ti bí ilẹ̀ ìpakà rẹ̀ jáde, ó sì wólẹ̀, ó dojúbolẹ̀ fún Dáfídì. Dáfídì sì wí fún Ónánì pé, fún mi ní ibi ìpakà yìí, kí èmi kí ó lè tẹ́ pẹpẹ kan níbẹ̀ fún Olúwa. Ìwọ ó sì fi fún mi ní iye owó rẹ̀ pípé, kí a lè dá àjàkálẹ̀ àrùn dúró lọ́dọ̀ àwọn ènìyàn. Ónánì sì wí fún Dáfídì pé, mú un fúnra rẹ̀, sì jẹ́ kí olúwa mi ọba kí ó ṣe èyí tí ó dára lójú rẹ̀. Wò ó, mo fi àwọn màálù pẹ̀lú fún ẹbọ rẹ̀ sí fún, àti ohun èlò ìpakà fún igi, àti ọkà fún ọrẹ oúnjẹ, mo fi gbogbo ẹ̀ fún ọ. Dáfídì ọba sì wí fún Ónánì pé, bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n èmi ó rà á ní iye owó rẹ̀ ní pípé ní tòótọ́, nítorí tí èmi kò lè mú èyí tí í ṣe tiẹ̀ fún
Olúwa. Èmi kò lè mú èyí tí í ṣe tiẹ̀ fún Olúwa. Dáfídì ọba sì wí fún Ónánì pé bẹ́ẹ̀ kọ́ sẹ́, ṣùgbọ́n èmi ó rà á níye owó rẹ̀ ní pípé ní tòótọ́, nítorí èmi kì yóò mú èyí tí í ṣe tìrẹ fún Olúwa. Bẹ́ẹ̀ ni èmi kì yóò ru ẹran ọbẹ̀ sísun láì ṣe ìnáwó rẹ̀. Bẹ́ẹ̀ ni Dáfídì fi ẹgbẹ̀ta sékélì wúrà nípa ìwọ̀n fún Ónánì fún ibẹ̀ náà. Dáfídì sì tẹ́ pẹpẹ kan níbẹ̀ fún Olúwa, ó sì rú ẹbọ ọrẹ sísun àti ẹbọ ọpẹ́, ó sì ké pe Olúwa. Òun sì fi iná dá lóhùn láti ọ̀run wá lórí pẹpẹ ẹbọ ọrẹ sísun náà. Olúwa sì pàṣẹ fún áńgẹ́lì náà, ó sì tún tẹ idà rẹ̀ bọ inú àkọ̀ rẹ̀. Ní àkókò náà, nígbà tí Dáfídì rí i pé Olúwa ti dá òun lóhùn ní ibi ilẹ̀ ìpakà Ónánì ará Jébúsì, ó sì rúbọ níbẹ̀. Nítorí àgọ́ Olúwa tí Mósè pa ní aginjù àti pẹpẹ ọrẹ sísun ń bẹ ní ibi gíga níbi Gíbíónì ní àkókò náà. Ẹsẹ̀ tó gbẹ̀yìn ẹsẹ̀ 30. Ṣùgbọ́n Dáfídì kò lè lọ síwájú rẹ̀ láti béèrè lọ́wọ́ Olúwa, nítorí tí ẹ̀rù idà áńgẹ́lì Olúwa náà bà á. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Kí Olúwa kó bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí gbogbo wa. Ẹsẹ̀ wúrà, ẹsẹ̀ àkọ́kàn, ẹsẹ̀ mọ́nigbàgbé wa fún ọ̀sẹ̀ yìí, ó ní ẹsẹ̀ 24 ìwé tá a kà tán yẹn. Kíróníkà kínní orí 21 ẹsẹ̀ 4-20. Fún àtẹnumọ́ mo kà á lẹ́ẹ̀mejì sí ìwé mímọ́ ní Dáfídì ọba sì wí fún Ónánì pé bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n èmi ó rà á ní iye owó rẹ̀ ní pípé ní tòótọ́, nítorí tí èmi kò lè mú èyí tí í ṣe tiẹ̀ fún Olúwa. Bẹ́ẹ̀ ni èmi kì yóò rú ẹbọ ọrẹ sísun láì ṣènáwó rẹ̀. Dáfídì ọba sì wí fún Ónánì pé bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n èmi ó rà á ní iye owó rẹ̀ ní pípé ní tòótọ́, nítorí tí èmi kì yóò mú èyí tí í ṣe tiẹ̀ fún Olúwa. Bẹ́ẹ̀ ni èmi kì yóò rú ẹbọ ọrẹ sísun láì ṣènáwó rẹ̀. Èyí ni ẹsẹ̀ láti rántí, ẹsẹ̀ àkọ́kàn, ẹsẹ̀ mọ́nigbàgbé, ẹ̀jẹ̀ àkọ́sọ́kàn ká sì fi sínú ṣe. Olúwa ràn wá lọ́wọ́. Àmín. Lẹ́ẹ̀kan sí mo kí wa kú àbọ̀ sínú ẹ̀kọ́ yìí, èyí tí í ṣe ẹ̀kọ́ àkọ́kọ́ nínú oṣù karùn-ún 2024 ọdún àti ẹyọ 5 yìí. Olúwa yóò bùkún fún wa bí a ti ń jọ ń kẹ́kọ̀ọ́ papọ̀ lórúkọ Jésù. Tẹ́ ẹ bá gbàgbé, nínú gbogbo oṣù kẹrin ọdún yìí, gbogbo ẹ̀kọ́ wa dá lórí ìfaraẹnirúbọ ẹ̀ẹ̀kan ṣoṣo èyí tí Jésù Kristi ṣe fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ gbogbo ayé. Nígbà tá a wá ti ní ìlóye bí Jésù ṣe fi ara rẹ̀ rúbọ fún ẹ̀ṣẹ̀ wa, gbogbo ẹ̀kọ́ wa fún gbogbo oṣù karùn-ún yìí ó wá dá lérí ìfifún Olúwa. Bí Jésù bá fi ara rẹ̀ fún wa, ó yẹ káwa náà lè máa fi fún Olúwa. Ìdí nìyí tó fi jẹ́ pé gbogbo ẹ̀kọ́ wa nínú oṣù karùn-ún, àkórí rẹ̀ ó ní ìfifúnni pàtàkì àti ibi mímọ́. Ìfifúnni pàtàkì àti ibi mímọ́. Nínú oṣù karùn-ún yìí láti máa kọ́ nípa bí ọba Dáfídì, ọba Sólómọ́nì àti gbogbo àwọn ènìyàn Ísírẹ́lì ṣe fi tinútinú, tọkàntọkàn, tayọ̀tayọ̀, tìsẹ́ra ẹni fífún Olúwa lọ́pọ̀lọpọ̀. Nígbà tó tiẹ̀ jẹ́ pé Jésù ò tiẹ̀ tí ì ṣe ìfi ara rẹ̀ rúbọ fún ẹ̀ṣẹ̀ aráyé. Èyí tí ó jẹ́ ẹ̀kọ́, èyí tí ó ṣe pàtàkì fún wa. Àdúrà mi ni wípé Ọlọ́run ràn àwa náà lọ́wọ́ láti ní ìlàwọ́ sí iṣẹ́ Olúwa. Nínú ẹ̀kọ́ àkọ́kọ́ yìí tí í ṣe ẹ̀kọ́ àkọ́kọ́ nínú oṣù karùn-ún 2024 ọdún àti ẹyọ 5 yìí, orí ọ̀rọ̀ wa ó ní ìrúbọ Dáfídì.
à ń lọ kọ́ bí Dáfídì ṣe lawọ́ ṣiṣẹ́ Olúwa, bí Dáfídì ṣe ìfifúnni nínú ìrúbọ tó ṣe fún Olúwa àti àwọn ènìyàn Ísírẹ́lì. Ìdínú torí ọ̀rọ̀ wa fi jẹ́ ìrúbọ Dáfídì. Ìrúbọ Dáfídì. Nínú ẹ̀kọ́ yìí láti kọ́ kí ló fà rúbọ yìí, bó ló sì ṣe rúbọ yìí, kí làwọn nǹkan tó fi rúbọ yìí, kí ló sì ná láti rú ẹbọ yìí. Ẹ̀kọ́ wa yìí òní ó tàn mọ́lẹ̀ sí, a sì pín ẹ̀kọ́ náà sí ọ̀nà mẹ́ta pàtàkì. Abala àkọ́kọ́ ẹ̀kọ́ náà la pè ní ìbínú Ọlọ́run sí Ísírẹ́lì. Ìbínú Ọlọ́run sí Ísírẹ́lì, èyí tí ó dá lérí Kíróníkà kínní tá a ti ń kẹ́kọ̀ọ́ yẹn, orí 21 ẹsẹ̀ 11 sí 17 labala àkọ́kọ́ ẹ̀kọ́ wa. Kíróníkà kínní orí 21 21 ẹsẹ̀ 11 14 sí 17 17. Nínú ìwé Kíróníkà kínní yìí tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, òǹkọ̀wé Kíróníkà tí à ń kẹ́kọ̀ọ́ nínú ìwé rẹ̀ yìí, ó ṣe àkọsílẹ̀ àwọn àṣeyọrí ọba Dáfídì nípa jíjẹ́ tó jẹ́ ajagun ṣẹ́gun. Nínú orí 22, orí 29 àti orí 3, orí 20 rẹ̀ 18, 19, 20. Orí mẹ́tẹ̀ẹ̀ta, orí 22, 29 àti orí 20. Nínú orí mẹ́tẹ̀ẹ̀ta ní òǹkọ̀wé Kíróníkà kínní ti jẹ́ ká mọ̀ àwọn ogun gbogbo tí Dáfídì jà àti bí ó ti ṣẹ́ gbogbo ogun náà. Àwọn tó bá jagun pọ̀, ogun tó sì ṣẹ́ náà kò lóǹkà. Ohun tó wá bà nínú jẹ́ ni wípé àwọn àṣeyọrí Dáfídì yìí nípa jíjà ogun, dídarí àwọn ọmọ Ísírẹ́lì láti dojúkọ ogun àti láti borí ogun, ó mú kí ìgbéraga àyà kó wọnú Dáfídì débi wípé ó rò wípé agbára òun lòun fi ń ṣẹ́gun. Ó rò wípé àwọn ọmọ ogun òun ní ẹ mú yányán. Ó rò wípé àwọn ohun ìjà wọn ló lágbára. Ó wá fẹ́ mọ iye ọmọ ogun tó ní kó lè tún mọ iye tí ó tún mú sí, torí pé ìgbẹ́kẹ̀lé rẹ̀ ó ti gbé kúrò nínú Ọlọ́run. Ó wá gbé sórí àwọn ọmọ ogun tó ní àti ohun ìjà rẹ̀. Ìgbéraga yìí ó jẹ́ kó ṣubú sínú àdẹ̀wò Sátánì. Sátánì sì ní kò sí nǹkan méjì tí máa ń ṣe ju wípé kó dẹ tàkúté lẹ̀ fún ọmọ Ọlọ́run kó bọnú rẹ̀ lọ. Ìgbéraga àyà ọba Dáfídì ó jẹ́ kó ṣubú sínú àdẹ̀wò tàkúté tí Sátánì ti dẹ́lẹ̀ fún, ó jẹ́ ó ṣubú sínú rẹ̀. Tẹ́ ẹ bá wo ìwé Kíróníkà kínní orí 21 tá a ti ń kẹ́kọ̀ọ́, ẹsẹ̀ 2 àkọ́kọ́, ẹgbọ́n tí ìwé mímọ́ wí. Sátánì sì dúró ti Ísírẹ́lì, ó sì ti Dáfídì láti ka iye Ísírẹ́lì. Dáfídì sì wí fún Jóábù àti àwọn olórí ènìyàn pé, lọ́ọ́ ka iye Ísírẹ́lì láti Bíáṣébà títí dé Dánì, kí o sì mú iye wọn wá fún mi wá, kí èmi kí ó lè mọ iye wọn. Tẹ́ ẹ bá wo inú ẹsẹ̀ ìkejì, ẹ wo iye ìgbà tí èmi lọ ka iye wọn fún mi wá, kí èmi kí ó lè mọ iye wọn. Ó fẹ́ mọ ìgbéraga àyà, ó fẹ́ mọ iye wọn. Lọ kà wọ́n fún mi wá kí mọ iye wọn. Ìgbẹ́kẹ̀lé rẹ̀ ò sí nínú Ọlọ́run mọ́ bí ó ṣe nínú ayé àwọn ọmọ ogun èyí tó ní. Ìgbéraga yìí ó wọnú Dáfídì dé ìkóríta wípé ó dì í létí. Kò díẹ̀ jẹ́ kó gbọ́ ọ̀rọ̀ olórí ogun rẹ̀, ìmọ̀ràn rere tó lórí ogun rẹ̀ mú wá. Ìgbéraga yẹn di Dáfídì létí débi pé kò yóò gbọ́. Ṣé bẹ́ẹ̀ni yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ a jọjọ ka ẹsẹ̀ ìkejì àti ẹsẹ̀ ìkẹta ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ ohun tó wí. Kíróníkà kínní orí 21, ẹ jẹ́ a jọjọ ka ẹsẹ̀ ìkẹta wí. Ìwé mímọ́ ní Jóábù sì wí pé, kí Olúwa kí ó mú àwọn èèyàn rẹ̀ pọ̀ sí i ní ìgbà 100 ju bí wọ́n ti wà yìí lọ. Ọba
olúwa mi, gbogbo wọn kí wọ́n wá ṣèránṣẹ́ olúwa mi. Èéṣe tólúwa mi fi ń béèrè nǹkan yìí pé ká lọ kàwọn èèyàn? Èéṣe tí òun ó fi mú Ísírẹ́lì jẹ̀bi ọ̀rọ̀ Jóábù olórí ogun Ísírẹ́lì lákòókò gbàánu tí ń bá Dáfídì sọ, ṣùgbọ́n ìgbéraga di létí kò jẹ́ ó gbọ́. Ìgbéraga di Dáfídì létí kò jẹ́ ó gbọ́, nítorí pé kò gbọ́. Ó sàní lọ káyé yẹn fún mi, jọ káyé wọn fún mi wá, mo fẹ́ mọye wọn. Ngbò sì jẹ́ pé ọba láṣẹ, ọba kílẹ̀ ń fọ ọba pé ọba láṣẹ, ọba ti pàṣẹ. Olórí ogun ní láti lọ má ṣe ọba ṣẹ. Wọ́n lọ kàwọn èèyàn lóòótọ́, ṣùgbọ́n gbà wọ́n kàwọn èèyàn tán, ìbínú Ọlọ́run ru. Kì í ṣe èèyàn tí wọ́n kà ló jẹ́ kínú ìbínú Ọlọ́run ó ru, bí ó ṣe ìgbéraga àyà èyí tí Dáfídì ọba ní láti má fi tọlọ́run ṣe. Nítorí ìdí èyí, 7,700 àwọn ọmọ Ísírẹ́lì ni a bá ìṣẹ̀lẹ̀ búburú yìí lọ. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ̀yin ẹ wo tẹ́sẹ̀ 15 orí 21 ìwé tí a ti ń kẹ́kọ̀ọ́ yìí. Ẹsẹ̀ 14 orí 21 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí tó sọ fún wa. Kíróníkà kínní orí 21. Ẹ wo tẹ́sẹ̀ 14 sọ. Bíbélì wípé bẹ́ẹ̀ ni Olúwa rán àjàkálẹ̀ àrùn sí Ísírẹ́lì torí pé Dáfídì gbéraga ó sì ka àwọn èèyàn. Àwọn tí ó ṣubú ní Ísírẹ́lì sì jẹ́ 15,000 ènìyàn. Àwọn tí ó gbẹ́mìí mì nítorí ìṣẹ̀lẹ̀ yìí wọ́n jẹ́ 15,000. Iye èèyàn mélòó ni a ń pè ní 15,000? 2,000 ní jẹ́ bẹ́ẹ̀. Tàbá wá ní 15,000, ó túmọ̀ sí wípé 2,200 lọ́nà 15 nu. Ó túmọ̀ sí wípé 1,70 ènìyàn, 70,000 people ló gbẹ́mìí mì torí pé Dáfídì ní ìgbéraga àyà ọkà àwọn èèyàn. Lẹ́yìn ikú 1,70 yìí, inú Olúwa bàjẹ́, ó sì káàánú àwọn ènìyàn rẹ̀. Torí náà ó dá áńgẹ́lì apanirun dúró pé ó tó, wọ́n pa èèyàn mọ́. Tẹ́ bá wo ẹsẹ̀ 15 ìwé tá ń ka àwọn ìwé mímọ́ ní Olúwa sì rán áńgẹ́lì kan sí Jerúsálẹ́mù láti run. Bí ó sì ti ń run, Olúwa wò ó sì káàánú ibi náà. Ó sì wí fún áńgẹ́lì náà tí ń run pé ó tó, dá ọwọ́ rẹ dúró. Lẹ́yìn tí 1,70 èèyàn ti sùn, lẹ́yìn tí 1,70 ènìyàn ti kú, Olúwa ní ó tó, dá ọwọ́ rẹ dúró. Áńgẹ́lì Olúwa náà sì dúró ní ibi ilẹ̀ ìpakà Ónánì ará Jébúsì. Ikú 1,70 ènìyàn yìí, 70,000 people, ló wá mú ìbànújẹ́ tó dorí àgbà Dáfídì kodò. Nígbà tí ìbànújẹ́ ikú 1,70 èèyàn tó mú ìbànújẹ́ dorí Dáfídì ọba kodò, ó ṣe nǹkan méjì. Kí ló ṣe? Nǹkan àkọ́kọ́ tó ṣe la rí nínú ẹsẹ̀ 14 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yẹn. Kíróníkà kínní orí 21 ẹsẹ̀ 14. Nǹkan àkọ́kọ́ tó ṣe ni pé Dáfídì àti àwọn alàgbà Ísírẹ́lì ṣọ̀fọ̀ àwọn tí kú ti pa. Wọn ò lè jí wọn mọ́. Àwọn ẹni ẹlẹ́ni ti bá ti hàn lọ láì mọwọ́ láì mẹsẹ̀. Ṣùgbọ́n wọ́n ṣọ̀fọ̀ wọn. Tẹ́ ẹ bá wo ẹsẹ̀ 14 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́, ìwé mímọ́ ní Dáfídì sì gbé ojú rẹ̀ sókè. Ó sì rí áńgẹ́lì náà. Áńgẹ́lì Olúwa dúró lágbede méjì, ayé òun ọ̀run. Ó sì fa idà rẹ̀ yọ lọ́wọ́ rẹ̀ tí ó nà sórí Jerúsálẹ́mù. Nígbà náà ni Dáfídì àti àwọn àgbààgbà Ísírẹ́lì tí ó wọ aṣọ ọ̀fọ̀, aṣọ ọ̀dàrú àwọn tó ti lọ là ń pè láṣọ ọ̀fọ̀, tó wọ aṣọ ọ̀fọ̀,
wọ́n da ojú wọn bolẹ̀. Nǹkan àkọ́kọ́ tí Dáfídì ṣe nù, wọ́n ṣọ̀fọ̀ àwọn ẹni ẹlẹ́ni 770 tó ti gbẹ́mìí mì. Nǹkan kejì tí Dáfídì ṣe òun ni pé Dáfídì mẹ̀ṣẹ̀ rẹ̀ lẹ́ṣẹ̀, ó sì bẹ̀bẹ̀ fún àwọn èèyàn Ísírẹ́lì, kò bẹ̀bẹ̀ fúnra rẹ̀ ṣùgbọ́n bẹ̀bẹ̀ fáwọn ènìyàn Ísírẹ́lì. Tẹ́ ẹ bá wo ẹsẹ̀ 7 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ Kíróníkà kínní orí 21 ẹsẹ̀ 7 ìwé mímọ́ ní Dáfídì sì wí fún Ọlọ́run pé èmi kọ́ ha pàṣẹ láti kàyé àwọn èèyàn, àní èmi ni ẹni tí ó ṣẹ̀ tí mo sì ṣe búburú pàápàá. Ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀. Ṣùgbọ́n bí ó ṣe tàwọn àgùntàn yìí ni Olúwa kí ni wọ́n ṣe? Èmi bẹ̀ ọ́ Olúwa Ọlọ́run mi, jẹ́ kí ọwọ́ rẹ kó wà lára mi, èmi tí mo ṣẹ̀, jẹ́ kọ́wọ́ ìbínú rẹ wà lára mi àti lára ilé bàbá mi, èmi mo ṣẹ̀, èmi àti ilé bàbá mi ni ọba wí. Ṣùgbọ́n kí o má ṣe ní ara àwọn ènìyàn rẹ tí a fi àrùn kọlù yìí mọ́ ní án lára mọ́ pa wọ́n mọ́. Dáfídì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀, ó sì gbà pé èmi ló yẹ kí n gbàgbá wí yìí, èmi àti ilé bàbá mi ló bá pa Olúwa. Àwọn èèyàn yìí dákun bá ń fi wọ́n lẹ̀ mọ́ tó jẹ́ wọn má jẹ́ kó pa wọ́n mọ́. Àwọn nǹkan méjèèjì tí Dáfídì ṣe ní lẹ́yìn ikú 770 èèyàn 70,000 people. Ìbéèrè táwa béèrè ni pé ǹjẹ́ Olúwa gba ẹ̀bẹ̀ Dáfídì yìí bí? Abala kejì ẹ̀kọ́ wa ni ó tàn mọ́lẹ̀ sáàrin wọn. Ibi tí abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa tó ti tẹnubodò tó ti mú mi nù tó sì sún wa síwájú sí abala kejì ẹ̀kọ́ yìí, èyí tá a pè ní kì í ṣe ìrúbọ pọ̀ńtọ̀. Ìrúbọ tí Dáfídì ṣe kì í ṣe ìrúbọ pọ̀ńtọ̀ ẹlẹ́kọ̀ọ́ gbowó. Ìyẹn ní ṣe pẹ̀lú ẹsẹ̀ 22 sí 25 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ Kíróníkà kínní orí 21 ẹsẹ̀ 22 sí 25 rẹ̀. Ní abala tí a ti ń kẹ́kọ̀ọ́ yìí lábala kejì yìí la rí wípé Olúwa fi ojú àánú wo ìbànújẹ́ Dáfídì, ìrònúpìwàdà Dáfídì àti ẹ̀bẹ̀ Dáfídì. Torí náà Olúwa rán áńgẹ́lì sí wòlíì Gáàdì, ó sì sọ ọ̀nà àbáyọ fún Dáfídì pé ọ̀nà bó ṣe rìn ní tí kò fi ní sí ikú mọ́, tí ò sí ní sí àjàkálẹ̀ àrùn mọ́. Ṣé Bíbélì yẹn wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ á jọ kà á nínú ẹsẹ̀ 22 ìwé mímọ́ ní nígbà náà ni áńgẹ́lì Olúwa náà pàṣẹ fún Gáàdì láti sọ fún Dáfídì pé kí Dáfídì kí ó gòkè lọ kí ó sì tẹ́ pẹpẹ kan fún Olúwa ní ilẹ̀ ìpakà Onani ará Jẹ́búsì. Kó lọ tẹ́ pẹpẹ kan fún Olúwa níbi ilẹ̀ ìpakà Onani ará Jẹ́búsì. Tẹ́ ẹ bá gbàgbé, ní déédéé bí ilẹ̀ ìpakà Onani ará Jẹ́búsì yẹn ìní áńgẹ́lì yẹn ti dúró lágbède méjì ọ̀run àtayé pẹ̀lú idà lọ́wọ́ tó ń kọ sí Jerúsálẹ́mù. Ẹnìkan wá béèrè wípé ta ni Onani ará Jẹ́búsì? Ṣé ẹ rí àwọn ará Jẹ́búsì? Àwọn gangan ni ó ní Jerúsálẹ́mù látayébáyé. Àwọn Jẹ́búsì àwọn nìran èèyàn tó jẹ́ pé àwọn gan ni ẹni Jerúsálẹ́mù láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kó tó di wípé Dáfídì wá kógun tì wọ́n tó sì gba ìlú náà tó sì sọ di olúùlú àwọn ọmọ Ísírẹ́lì. Àkọsílẹ̀ èyí tá a ní nínú ìwé Kíróníkà kínní orí 11 ẹsẹ̀ 4 sí 9 àti Jóṣúà orí 15 ẹsẹ̀ 360. Kíróníkà kínní orí 11 ẹsẹ̀ 4 sí 9 àti Jóṣúà orí 15 ẹsẹ̀ 360. Àwọn àyọkà ń ló fi hàn wá pé àwọn ará Jẹ́búsì àwọn gangan ni wọ́n ní ilẹ̀ Jerúsálẹ́mù. Ṣùgbọ́n bí Dáfídì ṣe gbógun tì wọ́n, bó ṣe ṣẹ́gun wọn, bó sì ṣe sọ Jerúsálẹ́mù dolúùlú àwọn ọmọ Ísírẹ́lì, àkọsílẹ̀ rẹ̀ ń bẹ nínú Kíróníkà kínní tí mo sọ orí 11 ẹsẹ̀ 4 sí 9.
àkọsílẹ̀ bí wọ́n ṣe ní ilẹ̀ yẹn níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ńbẹ nínú ìwé Joshua orí 15 ẹsẹ̀ 350. torí náà Onani ará Jẹ́búsì ohun èésọmọ Ísírẹ́lì, àwọn onílẹ̀ tí wọ́n nílẹ̀ Jerusalem ní káwọn ọmọ Ísírẹ́lì tó dé wọn ó tó gbà lọ́wọ́ wọn. ní ìgbọràn sí ọ̀rọ̀ Olúwa tó wá pa láṣẹ láti ẹnu áńgẹ́lì sí Gádì wòlíì sí Dáfídì ọba tọ̀ Onani ará Jẹ́búsì lọ láti lọ béèrè fún ilẹ̀ pákà rẹ̀ kó fi lè tẹ́ pẹpẹ fún Olúwa kó sì rú ẹbọ tOlúwa ní ó rú. tẹ́ ẹ bá wo ẹsẹ̀ 19 ìwé Kíróníkà kínní orí 21 tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, ẹsẹ̀ 21 ní Dáfídì sì gòkè lọ nípa ọ̀rọ̀ Gádì tí ó sọ ní orúkọ Olúwa. bí Onani sì ti rí Dáfídì tí ń bọ̀ nílẹ̀ Yorùbá, tẹ́ bá rọ́ba tí ń bọ̀ wá sílé yín kó tó di pọ́ba ó wọlé gan, gbogbo aráalé ó ti tú jáde, wọn ó ti wólẹ̀ tí wọ́n mọ kí kábíyèsí. bẹ́ẹ̀ náà ni Onani ará Jẹ́búsì ṣe. bó ṣe rí Dáfídì tí ń bọ̀ báyìí ló ti fò jáde nínú ilẹ̀ pákà rẹ̀ tó ságọ sí nítorí áńgẹ́lì tó mú dà lọ́wọ́. bẹ́ẹ̀ ló wá pàdé Dáfídì ọba. tẹ́ bá wẹsẹ̀ 19 ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín, ẹ jẹ́ àjọ kà. ìwé mímọ́ ní Onani sì yí padà, ó sì rí áńgẹ́lì náà àti àwọn ọmọ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin pẹ̀lú rẹ̀, wọ́n fi ara wọn pamọ́. ǹjẹ́ Onani ń pa ọkà lọ́wọ́. ẹsẹ̀ 21 bí Dáfídì sì dé ọ̀dọ̀ Onani sì wò ó, Onani sì rí i, ó sì ti ibi ilẹ̀ pákà rẹ̀ jáde, ó sì wólẹ̀, ó dojúbolẹ̀ fún Dáfídì. ṣé àwọn bàbá wa lẹ̀ Yorùbá ní ìdọ̀bálẹ̀ ńlá kọ́ba aládé? Onani ará Jẹ́búsì bí kì í tilẹ̀ sọmọ Ísírẹ́lì, ó wólẹ̀ ó kí Dáfídì nídọ̀bálẹ̀. ìgbà tó kí Dáfídì tán, Dáfídì wá bá sọ ń tó bá wá. lẹ́sẹ̀kẹsẹ̀ tí Dáfídì sì sọ ń tó bá wá fún Onani ni Onani ti ní, mo fi gbogbo rẹ̀ fún kábíyèsí olúwa mi ọba. kódà ń tẹ́ fi rúbọ gangan, àwọn ẹranko tẹ́ fi rúbọ àtòun gbogbo tẹ́ lò fún rúbọ, mo yọ̀ǹda ẹ̀ fún yín kábíyèsí lọ́fẹ̀ẹ́. ṣé Bíbélì yín wà lọ́wọ́ yẹ̀ wò nínú ẹsẹ̀ 22 sí 23 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ Kíróníkà kínní. ìwé mímọ́ ní Dáfídì sì wí fún Onani pé, fún mi níbi ìpakà yìí kí èmi kí ó lè tẹ́ pẹpẹ kan níbẹ̀ fún Olúwa. ìwọ sì fi fún mi ní iye owó rẹ̀ ní pípé. wọ́n fẹ́ rà ní kìí ṣe lẹ́dẹ̀ẹ́wó, ní pípé. fún mi níbi ìpakà yìí kí èmi ó lè tẹ́ pẹpẹ kan níbẹ̀ fún Olúwa, kí a lè dá àjàkálẹ̀ àrùn dúró lọ́dọ̀ àwọn èèyàn. ẹsẹ̀ 23 Onani sì wí fún Dáfídì pé, ẹ mú fúnra yín kábíyèsí, ẹ jẹ́ kí olúwa mi ọba kó ṣèyí tó dára lójú rẹ̀. wò ó, mo fi àwọn màálù pẹ̀lú fún ẹranko sísun, mo fi ilẹ̀ lọ́fẹ̀ẹ́. ohun èlò ìpakà fún igi tí ẹ fi dáná rẹ̀, mo fi ilẹ̀ lọ́fẹ̀ẹ́. ọkà tẹ́ lò fún ọrẹ oúnjẹ, mo fi gbogbo rẹ̀ lẹ̀ fún kábíyèsí lọ́fẹ̀ẹ́. ṣùgbọ́n nígbà tí tá a dé ẹsẹ̀ 24 àti 25, ọ̀rọ̀ tí Onani sọ yìí ó ká Dáfídì láyà. kí ló jẹ́ ó ká láyà ni pé bó o ní gbàràn mí yóò ṣe dẹlẹ́rù. torí náà Dáfídì mú ìdúró rẹ̀ pé gbogbo ohun tí ojú owó nǹkan tó fi lẹ̀ yìí, iye tó bá jẹ́ láì dín kọ́bọ̀ wọn ó san fún ọ. Dáfídì sì san lẹ́kùnrẹ́rẹ́ nínú ẹsẹ̀ 4 sí 25 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ Kíróníkà kínní. ìwé mímọ́ sọ fún wa pé Dáfídì ọba sì wí fún Onani pé, bẹ́ẹ̀ kọ́, bó tiẹ̀ jẹ́ pé ó fẹ́ fún un lọ́fẹ̀ẹ́, bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n èmi ó rà á ní iye owó rẹ̀ ní pípé lóòótọ́ láì dín kọ́bọ̀, nítorí tí èmi kì yóò fi èyí tí í ṣe tìrẹ fún Olúwa. bẹ́ẹ̀ ni èmi kì yóò rú ẹbọ sísun láì sanwó rẹ̀. ẹsẹ̀ láti rántí wa bó ṣe jáde nù níbẹ̀ wọn. Dáfídì ní gbogbo tó lóko lẹ̀ fún mi lọ́fẹ̀ẹ́ kí n fi rúbọ, rárá ń ọ̀gbà.
iye tó jẹ́ láìdín kọ́bọ̀ wọ́n san, torí èmi ò lè mú nǹkan tí í ṣe tiẹ̀ kí n fi f'Olúwa, èmi ò sì lè rú ọba ọrẹ sísun láì sanwó ẹ̀. ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n, bẹ́ẹ̀ ni Dáfídì fi 600 sékélì wúrà, kìí ṣe fàdákà, 600 sékélì wúrà owó iyebíye nípa ìwọ̀n ó fi fún Onani fún ibẹ̀ náà. Dáfídì sanwó gbogbo ẹ̀, àtilẹ̀ ní o àti ohun gbogbo tí ó lò fún ìrúbọ ní o, ó san fún Onani. ìdínú tá a fi ní kìí ṣèrúbọ pọ́ńtọ̀, ìrúbọ tó ná Dáfídì ní 600 sékélì wúrà owó iyebíye ló ná Dáfídì láti ṣe ìrúbọ yìí, kìí ṣèrúbọ pọ́ńtọ̀ ẹlẹ́kọ̀ọ́ sanwó. lẹ́yìn tí Dáfídì wá ti fún Onani lówó tán, Dáfídì ò wá ṣàwáwí kankan mọ́, lẹ́sẹ̀kẹsẹ̀ ló tẹ́ pẹpẹ f'Olúwa níbẹ̀, lẹ́sẹ̀kẹsẹ̀ ó ní ó rú ẹbọ sí Olúwa níbẹ̀. Ó gbọ́ràn, kìí ṣe pọ́ gbọ́ràn láàbọ̀, ó rú ẹbọ olówó iyebíye ní orí pẹpẹ wọn. ìbéèrè táwa béèrè ni pé ṣé ẹbọ tí Dáfídì rú yìí, ṣẹbọ yìí sì ṣètẹ́wọ́gbà bí lọ́dọ̀ Olúwa? bẹ́bọ yìí ṣètẹ́wọ́gbà o, bí ó ṣètẹ́wọ́gbà o, abala kẹta ẹ̀kọ́ wa ni ó yànnàná rẹ̀. ṣùgbọ́n níbi tí abala kejì ẹ̀kọ́ wa tó ti tẹnubodò tó ti mú mi nìyí, tó sì sún wa síwájú sí abala kẹta ẹ̀kọ́ wa tá a pè ní Dáfídì ṣe ìrúbọ. Dáfídì ṣe ìrúbọ, èyí sì ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ 430 títí dé ẹsẹ̀ 30 tó parí ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́. Kíróníkà kínní orí 21 ẹsẹ̀ 430 26 títí dé 30. ní abala tó gbẹ̀yìn ẹ̀kọ́ yìí láti rí wípé lẹ́yìn tí Dáfídì san gbogbo owó, ohun tí í ṣe dúkìá Onani ará Jébúsì fún tán, lẹ́yìn tí Dáfídì san gbogbo owó ohun tí ó ń lò láti ṣe ìrúbọ yìí tán, gbogbo èròjà tí ó lò láti fẹ́ ìrúbọ yìí tán, tí è ṣe ìrúbọ pọ́ńtọ̀, Dáfídì ò fàkókò ṣòfò, lẹ́sẹ̀kẹsẹ̀ ló tẹ́ pẹpẹ f'Olúwa. ó sì rú oríṣi ẹbọ méjì fún Olúwa, ó rú ẹbọ sísun, ó sì rú ẹbọ ọpẹ́. ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? ẹ̀yin ẹ wò ó nínú ẹsẹ̀ 430 26. ìwé mímọ́ ní Dáfídì sì tẹ́ pẹpẹ kan níbẹ̀ f'Olúwa, ó sì rú ẹbọ ọrẹ sísun àti ẹbọ ọpẹ́. ẹbọ ọrẹ sísun àti ẹbọ ọpẹ́. ẹnìkan wà béèrè pé èwo lọrẹ ẹbọ sísun, èwo sì lẹbọ ọpẹ́? ẹbọ ọrẹ sísun, gẹ́gẹ́ bá a ṣe kọ́ nú ọ̀kan náà àwọn ẹ̀kọ́ wa tá a ti kọ́ sẹ́yìn bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn yìí, ẹbọ ọrẹ sísun òun ni ẹbọ ìfaraẹnijìn pátápátá fún Olúwa. ẹranko tí wọ́n bá ń fi ń rúbọ ọrẹ ẹbọ sísun, gbogbo ẹ̀yà ara rẹ̀ pátápátá ni wọ́n ó sun tí ó dèrú. ẹnu ọ̀wọ́ ìgbẹ́ tí ń bẹ nínú ìfun rẹ̀ àti ìdọ̀tí gbogbo tó bá wà lára rẹ̀ ni wọ́n fọ̀ dànù. ṣùgbọ́n gbogbo ẹ̀yà ara yẹn pátá, ẹran yẹn pátápátá ni wọ́n ó sun jóná, torí pé wọ́n fi fún Olúwa pátápátá ni. èyí tí í ṣe àmì wípé ẹni tí ń rú ẹbọ yẹn ó ṣe tán, ó ń fara rẹ̀ jìn f'Olúwa. bí a ti fi gbogbo ẹran yẹn tá a sún jóná pátápátá f'Olúwa, lẹ́ni yẹn sọ pé èmi mo ṣe tán ní ìsìn, mo fara mi jì fún Olúwa pátápátá. fún Dáfídì tí wọ́n ń ṣèrúbọ yìí, ìrú ẹbọ ìyára ẹni sọ́tọ̀ lákọ̀tún pátápátá fún Olúwa ó ní ẹbọ ọrẹ sísun. kí wá lọbọ ọpẹ́? ẹbọ ọpẹ́ ó ní ẹbọ ìmúpadàbọ̀sípò pẹ̀lú Olúwa. tẹ́ ẹ bá gbàgbé, ẹ̀ṣẹ̀ ìgbéraga Dáfídì òun ló sún débi pé kó máa kàwọn èèyàn Ísírẹ́lì, tó sì bá àjọṣepọ̀ òun àtọlọ́run jẹ́, tó mú kí ìbínú Ọlọ́run kó dé sórí àwọn ọmọ Ísírẹ́lì, tí 70,000 èèyàn ṣe gbẹ́mìí níjọ́ kan ṣoṣo nípa àjàkálẹ̀ àrùn tí áńgẹ́lì apanirun tó na idà tó mú wá. ẹbọ ọpẹ́ yìí, ẹbọ ìmúpadàbọ̀sípò, ọwọ́ ń sàmì pé láti sìn lọ àjọṣepọ̀ tó ti dàrú láàrin Dáfídì àti Ọlọ́run, àjọṣepọ̀ òun o àti ṣe papọ̀. torí náà Olúwa, mo dúpẹ́.
lẹ́yìn tí Dáfídì rú ẹbọ méjèèjì yìí, ẹbọ ọrẹ sísun àti ẹbọ ọpẹ́, Dáfídì wá gbàdúrà kíkan sí Olúwa nínú ẹsẹ̀ 26 àti 27 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́. Ìwé mímọ́ ní Dáfídì sì ké pe Olúwa. Nígbà tó ké pe Olúwa, ẹsẹ̀ 26 yẹn náà ní Olúwa sì dá lóhùn. Olúwa fi iná ọ̀dà lóhùn látòrí pẹpẹ wá pẹ̀lú ẹbọ ọrẹ sísun náà. Olúwa fi iná dá Dáfídì lóhùn nígbà tí Dáfídì ké pe Olúwa. Ẹsẹ̀ 27 ìwé mímọ́ ní Olúwa sì pàṣẹ fún áńgẹ́lì náà pé ó dáwọ́ dúró, ó sì mú idà rẹ̀, ó tì bọnú àkọ̀. Idà tí áńgẹ́lì yẹn mú lọ́wọ́ tó ń fa àjàkálẹ̀ àrùn tẹ́ ń pa àwọn èèyàn, áńgẹ́lì yẹn ńgbà tí Olúwa pàṣẹ fún, áńgẹ́lì sì mú idà tó gbé lọ́wọ́ òun, ó sì tì bọnú àkọ̀. Ìgbà tó pin dé bá ikú àwọn èèyàn nu. Ìrírí tí Dáfídì wá ní lọ́jọ́ yìí, ó ṣohun mérìírí nínú ayé Dáfídì, ó sì mú kí ohun pàtàkì kan kó hù ní ilẹ̀ Ísírẹ́lì. Kí ni ohun náà? Ó ní wípé ìrírí tí Dáfídì ní lọ́jọ́ yẹn, ìrírí pé òun ké pe Olúwa, Olúwa sì dáhùn lẹ́sẹ̀kẹsẹ̀ níbi ilẹ̀ pàkà Hónánì. Látọjọ́ yẹn ló wá di wípé tí Dáfídì bá fẹ́ rúbọ kó lọ síbi tí àpótí ẹ̀rí Olúwa tí Mósè sọ tó gbé wá, tí ó wà mọ́ orí ibi ìpakà Hónánì yìí ni Dáfídì ti ń rú gbogbo ẹbọ yòókù tí ń rú lẹ́yìn ọ̀rẹ́ yìí látìgbà náà lọ. Níbẹ̀ òun náà ló sì ti wá ní ìran àti ìṣípayá wípé tẹ́ḿpìlì Olúwa orí òkè yìí ni ó máa wà. Nítorí náà ìran Dáfídì láti kọ́ tẹ́ḿpìlì èyí tí Sólómọ́nì ọmọ rẹ̀ kọ́ lẹ́yìn ọ̀rẹ́ yìí lórí ilẹ̀ yìí tí Dáfídì ti ké pe Olúwa tó ti fi iná dáhùn, ibẹ̀ la kọ sí. Báwo ni mo ṣe mele yìí? Ẹsẹ̀ 28 ìwé tá ń kà yẹn sí 30 àti orí 22 ẹsẹ̀ àkọ́kọ́ lọ́tàn mọ́lẹ̀ gbogbo tí mò ń sọ. Ẹ jẹ́ a jọ ka ẹgbọ́n tí ìwé mímọ́ wí. Ní àkókò náà, nígbà tí Dáfídì rí i pé Olúwa ti dá òun lóhùn níbi ilẹ̀ pàkà Hónánì ará Jébúsì, ó sì rúbọ níbẹ̀. Ẹsẹ̀ 29 nítorí àgọ́ Olúwa tí Mósè pa ní aginjù àti pẹpẹ ẹbọ sísun wọ́n ń bẹ níbi gíga ní Gíbíónì lákòókò náà. Ṣùgbọ́n Dáfídì ò lọ ọbẹ̀ mọ́ torí ẹ̀rù áńgẹ́lì tó nídà lọ́wọ́ yẹn ń bà. Ẹsẹ̀ 30 ṣùgbọ́n Dáfídì kò lọ síwájú rẹ̀ láti béèrè lọ́wọ́ Ọlọ́run nítorí tí ẹ̀rù idà áńgẹ́lì Olúwa ó ń bà á. Tẹ́ ẹ bá wá kúrò nínú orí 21 tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, tẹ́ ẹ wá fòfẹ̀rẹ̀ bọ́ sí orí 22 ẹsẹ̀ àkọ́kọ́, ìwé mímọ́ wá ní nígbà náà ni Dáfídì wípé orí ilẹ̀ pàkà Hónánì yìí tí mo ti pe Olúwa tó fi iná dá mi lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀, èyí ni ilé Olúwa, èyí sì ni pẹpẹ ọrẹ sísun fún Ísírẹ́lì. Bó ṣe di wípé ibi ilẹ̀ Hónánì di tẹ́ḿpìlì, ibi tí Sólómọ́nì kọ́ tẹ́ḿpìlì Olúwa sí lẹ́yìn ọ̀rẹ́ yìí nu. Ibi tí ẹ̀kọ́ wa tòní tó ti tẹnubodò tó ti mú mi nu. Bó tilẹ̀ jẹ́ pé Dáfídì kùnà pẹ̀lú ẹ̀mí ìgbéraga rẹ̀ nítorí ìṣẹ́gun gbogbo tó ti ní lórí àwọn orílẹ̀-èdè gbogbo tí ń bá jagun, nígbà tí ìbínú Ọlọ́run dé, ó ríra rẹ̀ he, ó sì ṣe àtúnṣe, ó banújẹ́, ó ronúpìwàdà, ó ṣe ìrúbọ ìfaraẹnijì àti ìmúpadàbọ̀sípò, orúbọ ọpẹ́. Olúwa sì ṣàánú fún, ó sì ṣàánú fún gbogbo ọmọ Ísírẹ́lì. Mo sì gbàdúrà wípé gbogbo wa tá ń gbọ́ mi níbi gbogbo tẹ́ ti ń gbọ́ mi, àárá àánú gbà. Ibi tẹ́kọ̀ọ́ wa tòní tó ti lọ tẹnubodò tó ti mú mi nìyẹn. Ṣùgbọ́n ká tó máa lọlé, ẹ jẹ́ kí n yára sọ kókó bíi 2 àbí 3 ẹ̀kọ́ fún ìgbé ayé àwọn ọmọlẹ́yìn Kristi nínú ẹ̀kọ́ tá ń kọ́ yìí. Kókó àkọ́kọ́ tí mo sì fẹ́ tẹnumọ́ ni pé bàbá àti mọ̀mọ́, ẹ̀gbọ́n àtàbúrò tẹ́ ń gbọ́ mi, ẹ jẹ́ á ṣọ́ra fún ìgbéraga. Ṣọ́ra, ẹ̀kọ́ yìí kọ́ wa pé ká ṣọ́ra fún ìgbéraga. Ìwé mímọ́ gan pàápàá sọ fún wa wípé ìgbéraga ní ṣáájú ìparun, agídí ọkàn ní sì máa ṣáájú ìṣubú.
ìgbéraga Dáfídì ló mú kó ká àwọn ọmọ Ísírẹ́lì tí 70,000 people tí wọ́n sì gbẹ́mìí mì. Ìgbéraga ni ìgbérasẹ́lẹ̀. Ṣọ́ra bàbá, màmá, ẹ̀gbọ́n àtàbúrò, ẹ jẹ́ á kíyèsára fún ìgbéraga kó má bàa gbé wa ṣubú, ká má bàa parun. Lọ́nà kejì, ẹ̀kọ́ yìí kọ́ wa wípé ká má fara fún ìdánwò torí pé ẹ̀ṣẹ̀ ni. Ìyẹn mú mi rántí ọ̀kan nú àwọn orin wa tá a máa ń kọ. Má fara fún ìdánwò nítorí ẹ̀ṣẹ̀ ni, ṣẹ́gun kan yóò fi ipá mìíràn fún ọ. Máa jà bí ọkùnrin, ṣẹ́gun ìbínú. Máa wo Jésù títí yóò mú ọ lájà. Béèrè k'Olùgbàlà fi pa òǹtùnú fún ọ. Ó fẹ́ràn ọ lọ́wọ́, yóò mú ọ lájà. Má fara fún ìdánwò. Ìgbéraga àyà ló mú Dáfídì fara fún ìdánwò. Tí ìbọnú tàkúté tí Sátánì dẹ́lẹ̀ tó fi ka àwọn ọmọ Ísírẹ́lì, èyí tó ná ní 70,000 ẹ̀mí àwọn èèyàn tí ń ṣàkóso lé lórí. Ṣọ́ra fún ìdánwò. Lọ́nà kẹta, ẹ̀kọ́ yìí kọ́ wa pé ẹ̀ṣẹ̀ aṣíwájú ó lè ṣàkóbá fẹ́rú ẹ̀yìn. Ẹ̀ṣẹ̀ aṣíwájú ó lè ṣe àkóbá fẹ́rú ẹ̀yìn. Dáfídì ló gbéraga. Dáfídì ló pàṣẹ káwọn èèyàn kí wọ́n lọ kàwọn èèyàn. Ṣùgbọ́n 70,000 èèyàn ló bá lọ. Dáfídì ló ṣẹ̀, àwọn ọmọ Ísírẹ́lì ní kú. Ẹ̀ṣẹ̀ aṣíwájú Dáfídì ó ṣàkóbá fáwọn tí ń bọ̀ lẹ́yìn rẹ̀. Kìí sì í ṣèyàn onìkan nírú àpẹẹrẹ irú rẹ̀ tá a rí nínú Bíbélì. Tẹ́ ẹ bá lọ sínú ìwé Jóṣúà orí 7 ẹsẹ̀ 4 títí dé 26. Joshua chapter 7 verses 24 to 26. Tá a bá lọ síbẹ̀, ẹ rí wípé ẹ̀ṣẹ̀ Kórà ń lọ fa ikú gbogbo ìdílé rẹ̀. Ẹ̀ṣẹ̀ Kórà ń lọ fa ikú gbogbo ìdílé rẹ̀. Ọ̀gọ̀rọ̀ orílẹ̀-èdè lónìí ló wà nínú ìyọnu nítorí ẹ̀ṣẹ̀ àwọn aṣíwájú. Ọ̀pọ̀ ìdílé lónìí ló wà nínú ìyọnu nítorí ẹ̀ṣẹ̀ àwọn aṣíwájú. Ọ̀pọ̀ ilé-iṣẹ́ lónìí ló wà nínú ìyọnu torí ẹ̀ṣẹ̀ àwọn aṣíwájú. Ọ̀pọ̀ ọjọ́ Ọlọ́run pàápàá lónìí ló wà nínú ìyọnu torí ẹ̀ṣẹ̀ àwọn aṣíwájú. Ẹ̀kọ́ yìí ń kọ́ èmi àti yín ẹ̀yin olùgbọ́ mi wípé ká ṣọ́ra, ká má kó ìyọnu bá àwọn tí à ń darí. Ká má kó ìyọnu bá àwọn ọmọlẹ́yìn wa bí Dáfídì ṣe kó ìyọnu bá àwọn ènìyàn Ísírẹ́lì tí 70,000 èèyàn sì pàdánù ẹ̀mí wọn. Lọ́nà kẹrin, ẹ̀kọ́ yìí ń kọ́ wa pé aláàánú lọlọ́run wa. Bá a bá ṣẹ̀ yóò fi pàṣán àbáwí bá wa wí. Ṣùgbọ́n tá a bá bẹ̀bẹ̀, tá a sì ronúpìwàdà, tá a yí padà, yóò ṣàánú wa. Nínú ẹ̀kọ́ yìí, a rí wípé nígbà tí Dáfídì rí ara rẹ̀, ó ṣe nǹkan 5. Nígbà Dáfídì rí ara rẹ̀, lẹ́yìn tí 70,000 èèyàn kú tán, ó ṣe nǹkan 5 things. Kí sì làwọn nǹkan 5 ọ̀hún tó ṣe? Ó mọ ẹ̀ṣẹ̀ rẹ̀ lẹ́sẹ̀, number 1, àkọ́kọ́ nu. Ó ṣe ojúṣe rẹ̀, ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀, ó sì kọ̀ ọ́ sílẹ̀. Ó ṣèrúbọ, ó sì gbàdúrà kíkankíkan. Nǹkan 5 tí Dáfídì ṣe nu. Ó mọ ẹ̀ṣẹ̀ rẹ̀ lẹ́sẹ̀, ó ṣojúṣe rẹ̀, ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀, ó sì kọ̀ sílẹ̀. Ó ṣèrúbọ, ó sì gbàdúrà kíkankíkan. Olúwa Ọlọ́run aláàánú sì gbọ́ àdúrà rẹ̀, ó fi iná dáhùn lẹ́sẹ̀kẹsẹ̀. Ó sì mú kí áńgẹ́lì náà kó dáwọ́ dúró. Áńgẹ́lì náà sì mú idà rẹ̀, ó tì bọnú àkọ̀. Ẹ̀kọ́ yìí ń kọ́ mi pé, ó sì ń kọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi náà wípé bí a bá tiẹ̀ ṣèèṣì dẹ́ṣẹ̀, ẹ má jẹ́ á gbàgbé wípé a ní alágbàwí kan. Ká tètè ronúpìwàdà, ká gbé àwọn ìgbésẹ̀ 5 tí Dáfídì gbé yìí. Ohun kan táwọn ọ̀kan nílò láti ṣe ni pé ká fẹ́ràn rúbọ. Torí pé ìrúbọ Jésù Kristi tó ti fi ara rẹ̀ ṣe lẹ́ẹ̀kan ṣoṣo, ó ti tó fáwa. Àwa ò nílò àti pa ẹranko kankan rúbọ.
ṣùgbọ́n ká ronú pìwàdà ká sì yí padà lẹ́sẹ̀kẹsẹ̀ ká sì ké pe Olúwa yóò sì dáhùn tá a bá ronú pìwàdà ní tòótọ́. Ní ìparí lọ́sẹ̀ yìí, ẹ̀kọ́ yìí kọ́ wa pé ohun tí ó bá dára jùlọ ká máa fi fọ́lọ́run, ohun tí ó bá dára jùlọ ká máa fi fún Olúwa. Nínú ẹ̀kọ́ yìí a rí pé Dáfídì bó tiẹ̀ jẹ́ wípé Ónánì ní mo fẹ́ fi gbogbo ẹ̀ lẹ̀, kábíyèsí ẹ máa lò, ẹ̀yin náà lẹ́ni mí, ẹ̀yin náà lẹ́ni gbogbo ẹ̀. Dáfídì ní èmi ò ní fi tí í ṣe tiẹ̀ fún Olúwa, n ò sì ní rú ẹbọ sísun láì sanwó ẹ̀. Ohun tí ó ṣe iyebíye Dáfídì ó fi rú ẹbọ fún Olúwa. Dáfídì ní èmi ò ní fi ohun tí í ṣe tiẹ̀ fi fún Olúwa, n ò sì ní rú ẹbọ rẹ sísun láì sanwó rẹ̀. Dáfídì sanwó ẹ̀, ó fi ohun tó jọjú ó fi rú ẹbọ sí Olúwa. Bàbá àti mọ̀mọ́, ẹ̀gbọ́n àtàbúrò tẹ́ ń gbọ́ mi nínú ilé, ẹ jẹ́ á jáwọ́ nínú àwọn owó tá a ná kù káwọn àwọn dáńsọ́ọ̀sì, ẹ jẹ́ á jáwọ́ nínú rẹ̀, ẹ jẹ́ á jáwọ́ nínú ọrẹ àfikùnṣe èkùnṣe, ẹ jẹ́ ká máa fínúfíndọ̀ fi fún Olúwa lọ́pọ̀lọpọ̀ yanturu. Ẹ jẹ́ á máa fi fún Olúwa bólúwa ṣe mí sí wa, bó ṣe bùkún wa. Ẹ jẹ́ á máa fi ohun tó jọjú fún Olúwa nígbà gbogbo. Dáfídì fi ohun tó jọjú rúbọ sí Olúwa. Ó ké pe Olúwa, Olúwa sì dá wa, ó sì dá lóhùn. Abalájọ tó lórin kan fi ní ké pe bàbá yóò sì gbọ́, ké pe bàbá yóò sì dáhùn, alágbàwí ẹ̀dá ké pe bàbá yóò sì gbọ́. Bàbá ń gbọ́ o nígbàkúgbà, ṣùgbọ́n bí bàbá ti ń ṣe wá lóore, ẹ jẹ́ káwa náà lawọ́ ṣiṣẹ́ Olúwa. Ìbùkún Olúwa yóò sì máa pọ̀ fún wa, torí ìwé mímọ́ ní àti fúnni ó ní ìbùkún ju àti gbà á lọ. Ibi ẹ̀kọ́ wa tòní ti tẹnubodò tó ti mú mi nìyẹn. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń gbọ́ wa. Bí ẹ̀kọ́ yìí tó bá bùkún fún yín, ẹ jọ̀wọ́ ẹ pín pẹ̀lú àwọn ẹlòmíràn lórí ẹ̀rọ ayélujára yín, ẹ pín pẹ̀lú àwọn ènìyàn nínú ìjọ àti àwùjọ tí ẹ wà. Tẹ́ ẹ bá sì fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ká máa fi ránṣẹ́ sí orí ìkànnì WhatsApp yín lọ́sọ̀ọ̀sẹ̀, ẹ kàn sí wa lórí ìkànnì WhatsApp yìí, àmì àròpọ̀ 2 ẹ̀ta 4 ẹ̀jọ 1 mẹ́ta 2 ẹ̀sán 2 àti 2. Bí ẹ bá fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ká máa fi ránṣẹ́ sórí ìkànnì WhatsApp yín lọ́sọ̀ọ̀sẹ̀, ẹ kàn sí wa lórí ìkànnì WhatsApp yìí, àmì àròpọ̀ 2 ẹ̀ta 4 ẹ̀jọ 1 mẹ́ta 2 ẹ̀sán 2 àti 2. Tí ẹ bá fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ránṣẹ́ sórí WhatsApp yín lọ́sọ̀ọ̀sẹ̀, ẹ jọ̀wọ́ ẹ kàn sí wa lórí ìkànnì WhatsApp yìí +234 81 11 32 99 55 +234 81 11 32 99 55. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá ó tún máa pàdé, mo fà yín lé Olúwa Ọlọ́run alààyè lọ́wọ́ àti àwọn olùkọ́ wa nínú ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi, ilé ìjọsìn tí gbogbo wa ti ń jọ́sìn lọ́jọ́ Olúwa tí ń bọ̀ yìí, ọjọ́ 4 oṣù 5 okòólélẹ́gbàá ọdún àti ẹyọ 5 yìí. Àdúrà mi ni wípé nígbà tí a bá ń kẹ́kọ̀ọ́ yìí lọ́jọ́ Olúwa tí ń bọ̀ yìí, Olúwa ó túbọ̀ sí wa níyè nípa ọ̀rọ̀ rẹ̀, á sì dá lábùkún fún. Ẹ jẹ́ ká tètè dé, ẹ jẹ́ ká kópa ribiribi nínú ẹ̀kọ́ yìí ní ọjọ́ Olúwa tí ń bọ̀, gbogbo wa ó sì di alábùkún fún. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń gbọ́ wa, ó dàbọ̀.